àsìkò yìí. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kẹ́yin olólùfẹ́ mi nílé lóko ní ẹ̀yìn odi káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Ọdún yìí ń lọ sópin báyìí, àtèmi àti yín, ẹ̀mí wa ò ní lọ sópin. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Àbùdí ń tolókun, àbùdí ń tọlọ́sà, owó ò ní wọ́n lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Lọ́pọ̀ yẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Hafiz Abolade, ọmọ Aramide. Ṣé a ti wá nǹkan fìdílé lénìí? Ṣé a ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò. Eléyìí tí mo mú wá fún wa lónìí òun ni àsèjẹ bíbò àṣírí tó yára mú nǹkan wá. Tó jẹ́ pé àṣírí ò ní tú. Wọ́n á wò pé ọdún ń súnmọ́ wa báyìí, àwa náà ń súnmọ́ ọdún. Bí bọ́dún ṣe ń parí lọ, ọdún yìí ń lọ sópin, àtèmi àti yín, ẹ̀mí wa ò ní lọ sópin. Ẹ jẹ́ ká gbìyànjú àti máa ṣe àwọn nǹkan kéékèèké báyìí, torí àwọn bàbá wa ní méjì mẹ́ta ní oògùn. Ẹni tó bá believe, ẹni tó bá nígbàgbọ́ nínú ewé àti egbò, òun leléyìí wà fún o. Ẹni tó bá nígbàgbọ́ nínú ewé àti egbò, òun ni eléyìí wà fún. Ẹ dákun má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, ẹ comment. Ẹ lè follow mi lórí page mi, lórí Facebook page mi, Dr. Hafiz Abolade. Lórí Facebook page mi, Dr. Hafiz Abolade. Ẹ follow mi, àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ó wà níbẹ̀ yẹn náà. Eléyìí tí mo mú wá náà ni báwo la ṣe ń ṣe nǹkan yìí, àsèjẹ bíbò àṣírí. Wọ́n ń pe kinní kan ní wàrà. Ẹ ti mọ̀? Àwa tí a bá mọ̀, wàrà ó ní ọyàn màálù tí àwọn Fúlàní fi ń ṣe wàrà. Bá mi wá wàrà yẹn, ẹ ra ẹyọ 4 àti omi wàrà. Ṣé ẹ ti rà á? Bá mi wá ahọ́n màálù, àṣẹ rẹ̀ yẹn, ẹ mọ̀ pé orí ahọ́n, àṣẹ yẹn, ẹ rà á. Ẹ gé àṣẹ yẹn sí 4, ẹ gé sí èkìrí 4. Bá mi wá ewé ajé, táwọn sí ewé sẹfúnsẹfún. Ẹ bá mi wá ewé sáwórí pèpè òòjọ́, ewé ajé òòjọ́, sáwórí pèpè òòjọ́. Ṣùgbọ́n tàbá rí tòòjọ́, a lè lo ti ọjọ́ míì. Ṣùgbọ́n wàrà yìí, wàrà òòjọ́ ni o. Wàrà òòjọ́ ni a máa lò. Ẹ lọ ewé ajé òòjọ́ yìí, àbí kó jẹ́ gbígbẹ. Ẹ lọ́ mọ́ ewé sáwórí pèpè. Ẹ lọ́ mọ́ ewé sáwórí pèpè. Ṣé ẹ ti lọ̀? Ẹ bá mi wá ọ̀gà gbígbẹ. Tọ́lọ́run bá ní ká bá ètò lẹ́yin nínú pàdé, ó dára gan. Ọ̀gà tó lẹ́yin nínú. Ẹ bá mi wá owó tuntun tí à ń ná, èyí tó ga jù nínú owó wa. Ẹ lọ́ papọ̀ mọ́ ọ̀gà gbígbẹ, ká lọ́ kó kúnná dáadáa. Ẹ fi ìyèré sí i. Ẹ bá mi san ẹran yẹn sànù, ìyẹn ahọ́n màálù, àwọn màálù. Àwọn kan pè ní ahọ́n, àwọn kan pè ní àwọn. Ẹ gé sí èkìrí 4 àti wàrà ẹyọ 4. Omi wàrà yìí òun la fi ṣe omi ọbẹ̀ yìí. Omi wàrà la fi ṣe omi ọbẹ̀ yìí. A bá ti ṣe, tó bá ti jiná, ẹ sọ kalẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tí a lò papọ̀ mọ́ra wọn ni o. Bá mi wá ewé àjẹ́ òbàlé tí a mọ̀ sí ewé afẹ́lóru. Ẹ bá mi wá. Ẹ bá mi wá omi ayé tí a mọ̀ sí omi àwọn àlùjànnú. Bá mi wá òun náà. Ẹ fi omi àwọn àlùjànnú, ẹ fi gbó ewé àjẹ́ òbàlé tí ẹ ti fi gbó. Bá ti wá fi gbó, ẹ jẹ́ kí a sẹ́. Tá bá ti sẹ́, bá mi wá ẹyin ìbílẹ̀ 4. Ẹyin ìbílẹ̀ ẹyọ 4. Bá mi wá. Ẹ wá fi asẹ́ ẹ fi sẹ́ omi yẹn, ìdọ̀tí yẹn.
ẹ kó sẹ́gbẹ̀ kan. Ìdọ̀tí tẹ́ ẹ kó lára ẹ̀ tẹ́ ẹ yọ́ lára ewé yìí ẹ kó sí ẹ̀gbẹ́ kan. Ẹ bá mi da ọtí yìí padà sínú ìgò rẹ̀. Ó yá ẹ fọ́ ẹyin adìẹ 4 ẹ fọ́ sí, ẹ jì í pọ̀ dáadáa. Ṣé a ti jì í pọ̀ dáadáa? Kò tán síbẹ̀ o. Bá ti wá jì í pọ̀ dáadáa, bá mi gbé pamọ́ sẹ́gbẹ̀ kan. Bá mi wá ọṣẹ dúdú tiwantiwa. Bá mi wá. Ṣé ẹ ti wá ọṣẹ dúdú? Bá ti wá ọṣẹ dúdú, bá mi wá ewé oyè, ewé tí wọ́n fi ń jẹ oyè, ewé àkókò àti ewé tòmátì tí à ń jẹun ewé ẹ̀. Tí a fẹ́ jẹ, má sọ pé ewé tòmátì o, ewé onítìkùtì ni ló ń jẹ́. Ewé onítìkùtì ni ló ń jẹ́. Bá mi jẹ ewé yẹn níwọ̀nba. Ẹ wá gún papọ̀ mọ́ ewé tí a sẹ́ yẹn, tá a fi ṣìnáàpù gbo yẹn, ìyẹn ọmọ àwọn àlùjọ̀nnú. Ẹ wá gún papọ̀, ẹ gún dáadáa pẹ̀lú ewé ọ̀là tí a mọ̀ sí tábà síwín. Ẹ gún papọ̀. A wá fi ọṣẹ yẹn a máa fi wẹ̀ ni. A ti sè ọbẹ̀ yìí, a ti sọ ọbẹ̀ tá a ti sè tó ti jiná. A wá fi ọṣẹ yìí a fi wẹ̀ ní ọjọ́ yẹn. Bá ti wá wẹ̀ ní ọjọ́ yẹn, àsèjẹ tí a sè yìí, a fi epo sí o, a fi iyọ̀ sí, àmọ́ omi wàrà òun la fi sè ọbẹ̀ yìí. Tó bá ti wá jiná, a wá sọ ọbẹ̀ yìí sórí òṣùká nínú ilé. A tọrọ ohun tá a bá fẹ́. Ìwọ tí iṣẹ́ rẹ ò bá lọ déédé, gbìyànjú iṣẹ́ yìí. Ọjà ló bá ń tà tí ò tà, gbìyànjú iṣẹ́ yìí. Iṣẹ́ kan ló bá ń ṣe tó yẹ kó wọlé tó wò wọlé, ìwọ ni kó gbìyànjú ara ẹ̀, ṣàwárí ara ẹ̀ nípa àwọn nǹkan kéékèèké báyìí. Kò dìgbà táwa ẹ̀ṣẹ̀ mú orí igbá orí àwo, táwọn ọmọ wá wà kú wa káàkiri. Bẹ́ẹ̀ yẹn sì wá kú wá, yóò rí ikú rèé. Ẹ ṣàdúrà tá a bá fẹ́, ẹ ṣe sí ọbẹ̀ yìí. Ó yẹ ká kó jẹ. Bá ti wá jẹ, ṣé rí omi tí a gbo tá a fọ́ ẹyin sí, ó ní a kọ́kọ́ wẹ̀ ní o. Tó bá ti wẹ̀ tán, a jẹ àsèjẹ yìí. Gáàsì kan ó ní a wá mu. Ìyẹn fún àwa tí ẹ̀sìn wọn bá fàyè gbà kí a mú. Àwa tí ẹ̀sìn wọn bá fàyè gbà kí a mú, ẹ má jẹ́ a ṣe. Ẹ má ní èmi mo ní kẹ́ máa mutí. Irọ́. Àwa tí ẹ̀sìn wọn bá fàyè gbà ó ní kí a mú o. Tó bá ti wá ṣe báyẹn tán, a wá mu gáàsì kan, a mú lé lórí. Tó bá ti wá di ìdájí ọjọ́ kejì, ṣé kíní tá a gbo yìí tá a ti gbo, gáàsì kan a ṣe àdúrà sí. Gáàsì kan òun là á mú. A máa fi ọṣẹ yẹn wẹ̀, a máa mu omi, a máa fọṣẹ wẹ̀, a máa mu omi pẹ̀lú àdúrà, pẹ̀lú ògo Ọlọ́run tá a fẹ́ kọ́ Ọlọ́run ṣe, Ọlọ́run á ṣe. A ní ìbálò lórí ètò yìí lónìí. Tó bá dìgbà míì, a tún mí ní tó yàtọ̀ sí eléyìí wá. Ẹ lè fẹ́ pè mí, ẹ pè mí sórí àwọn nọ́mbà yìí 08039336675 08039336675 tàbí 08087533584. Ire o, ó dìwọ̀ bí ọjọ́rọ̀, ó dìgbà kan náà.